ẹ̀yin èèyàn lé bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀ nínú pálásì kábíyèsí o. Wọ́n ní ṣe ni wọ́n tún ń lé àwọn olórí o. Ẹ mọ̀ pé a sọ fún yín pé ìgbà tí Queen Naomi ti kúrò nínú palace gbogbo wọn ti padà wá sí inú palace. Wọ́n ní ṣe náà ń lé gbogbo wọn o pé kí wọ́n padà lọ sí olórí quarters. Wọ́n láwọn olórí ní àwọn ò ní lọ sí olórí quarters o pé kò sí ẹni tó máa lé káwọn padà sí olórí quarters. Pé bí kábíyèsí ṣe fẹ́ àwọn bó ṣe fẹ́ Queen Naomi náà nìyẹn. Pé so nǹkan má sọ pé káwọn padà lọ sí olórí quarters pé àwọn ò padà lọ sí olórí quarters kankan. Wọ́n ní àwọn sísítà kábíyèsí gbogbo wọn pátá gbogbo wọn ni wọ́n ní pé kí wọ́n padà sí olórí quarters. Bí a ṣe gbọ́ ẹ̀yin ará ilé wọn ní àwọn olórí láwọn ò ní lọ sí anywhere wípé bí kábíyèsí ṣe fẹ́ àwọn náà ṣe fẹ́ Queen Naomi. Bí a ṣe gbọ́ o wọ́n ní àwọn olórí yarí páwọn ò ní kó nu palace o. Wọ́n lera wọn sínú palace. Bí Queen Naomi ṣe kúrò báyìí ni wọ́n padà wọnú palace náà wá jókòó pa sínú palace. Wọ́n ní àwọn yèyé mẹ́ta wípé wọ́n ní kán padà lọ sí olórí mansion olórí quarters èyí tí kábíyèsí rà fún wọn bí tó ń gbé tẹ́lẹ̀ wípé wọ́n lè gbénú palace o. Wọ́n ní wọ́n ń try láti tètè parí ìjà tó wà láàrin kábíyèsí àti Queen Naomi nítorí nǹkan tí àwọn ọ̀yọ́ onífá àti bàbá onífá wípé nǹkan tí ò ní bójúmu ò ní kí Queen Naomi bínú lọ o. Wípé Queen Naomi ò gbọdọ̀ bínú sí kábíyèsí o. Wọ́n ní kí kábíyèsí tètè bẹ̀ Queen Naomi o. Wípé nǹkan tó lè mú ìrọ̀rùn bá pálásì nìyẹn pé Queen Naomi ò gbọdọ̀ bínú. Wípé tí Queen Naomi bá bínú sí kábíyèsí pé nǹkan tó máa ṣẹlẹ̀ kò ní dá nǹkan tá a gbọ́ àlẹ́júlé nìyẹn o. Mi ò bá kábíyèsí gbénú palace o ẹ̀yin ará ilé. Ṣẹ́yìn náà mọ̀ pé àtìgbà tí àǹtí wáyé tó ti bímọ ni Queen Naomi ti kó ẹrù wọn tó ti kúrò nínú royal manor èyí tí kábíyèsí fi wọ́n sí. Wọ́n ní kábíyèsí pé wọ́n tẹ̀lé Queen Naomi wọ́n lọ ń bẹ̀ Queen Naomi. Wọ́n ní nǹkan tó bí Queen Naomi nínú ni pé wọ́n ní kábíyèsí ò wà transparent lórí ọ̀rọ̀ yìí pé wọ́n sọ nípa ọ̀rọ̀ oyún àǹtí wáyé fún àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn tó ní Queen Naomi sọ. Lẹ́yìn yẹn ò ní bí Queen Naomi dẹ̀ ṣe kúrò nínú pálásì bàbá wẹ̀rẹ̀ ńlá bẹ́ẹ̀ ni àǹtí wa fashion àti àǹtí wa church wọ́n tiẹ̀ ní àǹtí wa church gan ti kó àwọn ọmọ ẹ̀ wá sí inú pálásì gan. Nǹkan tá a gbọ́ nìyẹn. Tó bá jẹ́ pé lóòótọ́ ni o bá ṣe gbọ́ o wọ́n láwọn ọmọ ẹ̀ ṣe mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n lóun àti màmá ẹ̀ náà jọ ń gbé ilé tí bàbá wẹ̀rẹ̀ ńlá rà ṣùgbọ́n wọ́n ní màmá wọn bínú lọ wípé màmá wọn ní pé ìwà tó ń wù wípé àwọn ò láìkí bí wọ́n ṣe ń bá àwọn àǹtí wa M àti R ṣe wọléwọ̀de. Wọ́n ní màmá wọn ti bínú lọ. Wọ́n látìgbà yẹn náà ti kọ́ ọmọ wọn. Wọ́n ní gbogbo wọn ti padà sí inú palace ṣùgbọ́n ní ìsìn wọn láwọn yèyé mẹ́ta ní kí wọ́n kó ẹrù wọn pápápá kí wọ́n gba olórí mansion lọ. Ẹ̀yin ará ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin èèyàn mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé orúkọ mi ní Mashola Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì.
à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ kàn sí wa ní masholagist.tv@gmail.com. Tẹ́ bá ní ìpolówó ọjà èyíkéyìí tẹ́ bá fẹ́ polówó, a máa bá yín polówó ẹ̀. Ọlọ́run Elédùmarè á bá wa ran gbogbo etí tó ń gbọ́ wa lọ́wọ́ o, ní agbára Ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àwọn yèyé mẹ́ta. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí wa àtàwọn ọmọ ẹ̀ wọ́n nínú pálàsì náà ń gbé nísìn. Wọ́n ní wọn ò kúrò nínú pálàsì. Wọ́n ní àǹtí Haruna wọ́n láwọn náà wà ń bẹ̀. Wọ́n ní àǹtí M náà wọ́n láwọn náà wà ń bẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly o. So ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní kò sí ìkọ̀kọ̀ nínú wọn tó máa gbé inú pálàsì o. Wípé kí wọ́n kó gbogbo ẹrù wọn kí wọ́n gba olórí quarters lọ àti àwọn fámílì kábíyèsí. Nǹkan tí wọ́n ní wọ́n sọ ni wọ́n ní àwọn olórí ń bínú. Wípé báwo ni wọ́n ṣe ní káwọn gba olórí quarters lọ. Wípé ṣé àwọn ò kí ń ṣe ìyàwó kábíyèsí ni. Wípé bí wọ́n ṣe fẹ́ Queen Naomi náà ṣe fẹ́ àwọn. Wípé àwọn ò lọ sí anywhere. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àwọn olórí sọ o. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn tán láwọn olórí Yari páwọn ní kò nu palace. Ẹ̀yin náà mọ nǹkan tí ojú bàbá wa erin ńlá rí kó tó di pé wọ́n ra ilé tí wọ́n rà fún wọn, èyí tó jẹ́ olórí quarters. Torí gbogbo wọn ni wọ́n yarí pé àwọn ò ní lọ kúrò nínú palace ńgbà yẹn. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí bàbá wa gbé tí wọ́n move àwọn olórí kúrò nínú palace, bí wọ́n ṣe rí pé Queen Naomi kúrò báyìí ni gbogbo wọn tó bẹ́ wá sí inú palace. Mi ìdẹ̀mọ̀ white kábíyèsí fi fún wọn láàyè láti ṣe nǹkan tí wọ́n ṣe yìí. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn allegedly tán ní àwọn ẹbí kábíyèsí ní pé rárá o, wọ́n ní láti kúrò nínú palace pé kí wọ́n gba olórí mansion èyí tí kábíyèsí tán rà fún wọn kí wọ́n gbà lọ. Wọ́n ní ṣe ni gbogbo wọn ni wọ́n fárígá, ni wọ́n ń bínú, ni wọ́n ń rojọ́. Ni wọ́n ń bínú ni wọ́n ń rojọ́ pé rárá o, inú pálàsì yẹn làwọn máa wà o, nítorí pé bí kábíyèsí ṣe fẹ́ Queen Naomi bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fẹ́ àwọn. Ipe báwo ni wọ́n ṣe ní káwọn kúrò nínú pálàsì. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn tán ní àwọn olórí ń sọ̀rọ̀ wípé tí Queen Naomi bá fẹ́ wá sínú palace, àyè ṣí fún wọn láti wá sínú palace. Ipe torí ìyàwó ni àwọn jẹ́ sí kábíyèsí. Ipe kábíyèsí ò kàn fẹ́ àwọn lásán. Ipe wọ́n fẹ́ àwọn ní ìṣó lọ́kà ni. Ipe kí wá lóde tó jẹ́ pé Queen Naomi ò lè bá wọn dúró papọ̀ sí inú palace tí wọ́n máa ní kí àwọn kúrò nínú palace fún Queen Naomi. Ipe kò síbi táwọn ń lọ o. Wọ́n ní àwọn olórí ní kò síbi táwọn ń lọ. Ipe tí Queen Naomi bá fẹ́ padà wá sínú palace kan máa padà bọ̀ nínú palace. Ipe ṣùgbọ́n kí wọ́n máa ní káwọn kúrò nínú palace yẹn. Ipe kò jọ nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní àwọn olórí sọ fún àwọn yèyé mẹ́ta nígbà tí wọ́n ní kí wọ́n lọ sí olórí quarters èyí tí kábíyèsí bàbá wẹ̀rin lára fún wọn. Ipe kan padà lọ síbẹ̀. Ẹ̀yin èèyàn lé, gist tá a gbọ́ nìyẹn tí a ní ká mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ̀yin ó subscribers ẹ ṣé, ẹ̀yin ní subscribers a dúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.